ìdẹ̀ra kó máa bá àwọn òkú ọ̀run nínú sàárè wọn. Tá a bá kọ̀ wá, tá a sọ̀rọ̀, tá a jẹ tá a mú, ṣùgbọ́n tá a ṣe àdúrà ẹ̀, tá a tún ṣe sàrà ẹ̀, ní tá a ṣe yẹ kò pé, ilé tá a ṣe gangan òun ló jẹ́ sàrà òkú ọ̀run. Gbogbo ọmọ ló jẹ́ heroes and heroines day. So, ẹ máa fún ọ ní àtẹwọ́lẹ̀ kan sí. A lọ sí àdúrà kẹta. Nígbà tí màá pe àwọn Christian gbogbo wa, wọ́n máa bọ̀ ọ́ta fún àdúrà ti ọmọlẹ́yìn Jésù. Lábẹ́ tí a máa wọ́n Evangelist Adéwọ̀dé. Ẹ bá fún ọ ní àtẹwọ́ tó rí rẹ̀ dáadáa. Praise the Lord. Hallelujah. Ẹni tí mo ẹdùn sí ti a ṣe lónìí kò ṣàlẹ́lúyà. Mo rò wípé gbogbo àtàwá sí àìlú ní àwọn ẹkún wá bẹ́ẹ̀ ní àlẹ́ ìlú ẹkún náà. Àánú Ọlọ́run tó fi ẹ̀kọ́ ọmọ wá sí. Mo fẹ́ kí gbogbo níbi tí a bá wà ní sáà gbogbo ìdájókòó. Ní orúkọ Jésù. Ayérayé Ọlọ́run ìsáájú ni. Ọba lè wí lè ṣe ọba tó ba lórí ohun gbogbo. Ìjìnlẹ̀ tí a tó fara tì ní òkè ọba tó torí aláìsùn ọ̀sẹ̀. Ọlọ́run gbogbo àwọn àgbààgbà tó ti fi ọ̀pá nílẹ̀. Ọlọ́run gbogbo àwọn àgbààgbà tó sì ń lọ̀pá lọ́wọ́lọ́wọ́. Èyí tí a ń pè ní àlàyé. Ọlọ́run gbogbo àwọn àgbààgbà tó ti fọ̀pá nílẹ̀. Èyí tí a ń torí wọn ṣàdúrà lónìí fún ẹni tó ti kú. A gbé ọ̀gá amáyìí lógo Olúwa gbọ́ ọpẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ìwọ ni ìbẹ̀rẹ̀ àti òpin. Ìwọ náà ni Alpha àti Omega. Ìwọ ni ọba tí ń jẹ́rìí ní má ṣe bẹ̀rù. Ìwọ ni ọba tí gbogbo ayé wá lùmí fún. Ó tu ọpẹ́ ojú ọpẹ́ lọ Olúwa gbọ́ ọpẹ́ wa. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé adá ọjọ́ náà pé kò sí ẹni tó pẹ̀lú nínú wa láyọ̀ la fi débí. A gbé ìgbésẹ̀ láyọ̀ nílé. A tún débí báyìí ní ayọ̀ àtàlàfíà. A kúrò aburú lórí ẹnì kankan ní wa Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹni tí ògo àti ọpẹ́ yẹ, ẹni tí ìyìn àti ọpẹ́ yẹ Olúwa gba ìyìn ọpẹ́. Àwa dúpẹ́ lórí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìránṣẹ́ náà wà bí kò dẹ̀ sí bí, ó wà ní bíbá yìí nípa tiẹ̀ ní, nítorí pé wọ́n sí báyìí wákàtí ọ̀wọ̀ yìí. Ẹni tí ògo àti ọpẹ́ àti ìyìn yẹ, ìwọ lọba tó ń wá ọkọ̀ ìránṣẹ́ náà tí ò jẹ́ kó jáàmù. Bàbá ẹ̀mí ìránṣẹ́ náà má jẹ́ ó jábọ́ lójijì. Ìwọ lọba tó bá ìránṣẹ́ náà ṣiṣẹ́. Ọgbọ́n ìmọ̀ àti òye ìwọ lọba tó ń fún. Gbogbo ohun tó ń ṣe nínú ọgbọ́n ìmọ̀ àti òye yìí tí ẹ fi fún ni. Bàbá ọgbọ́n ìmọ̀ àti òye náà má jẹ́ ó dágbére fún. Bàbá wa rí ẹnikẹ́ni yìí tí a bí ní obìnrin tó ní ògo ìránṣẹ́ náà lòún fẹ́ fi ṣe àtẹ̀wò dìde. Irú ẹni bẹ́ẹ̀ ní orúkọ Jésù ló fi ṣe ètùtù ìràpadà ilé ìránṣẹ́ náà. Ìdánilójú pé gbogbo orí ní bàbá lè kẹ́kọ̀ọ́ lè fẹ́ wí burúkú. Bàbá rí ẹ̀ ọ̀rẹ́ tàbí ọ̀tá yìí tó ní òun fẹ́ kó ìránṣẹ́ náà papọ̀ mọ́ àwọn lórí burúkú. Àánú Ọlọ́run tí òlòlùta kò Olúwa fi fa ìránṣẹ́ náà sókè. Olúwa wá dúró tì ìránṣẹ́ náà. Má jà wá ìránṣẹ́ náà tì. Gbogbo agbára yìí tó fi fún ìránṣẹ́ náà tó fi tẹ̀síwájú, agbára náà má jẹ́ ó dá lórí fún. Ìmọ̀ tún ìmọ̀ jọ nítorí pé ìmọ̀ náà má ní bàjẹ́ tó fi wọ́n ní káyìí. Gbogbo ìmọ̀ ọ̀tá náà lórí ìránṣẹ́ náà. Gbogbo ìmọ̀ ọ̀tá lórí ìránṣẹ́ náà Olúwa sọ ìmọ̀ wọn dasán. Nítorí ìrìn àjò Ábúráhámù àti Lọ́ọ̀tì ní nígbà tó ń jọ́ ìrìn àjò Ábúráhámù ti níyànjú. Nígbà tó ní kálukú rí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò Ábúráhámù ti níyànjú. Gbogbo ẹ̀mí tẹ̀mí gbogbo ìrìn àjò yìí tí ayé lè máa bá ìránṣẹ́ náà rìn nínú afẹ́fẹ́ àbí nínú ojúkòrójú tó lè máa fa ìfàsẹ́yìn fún ìránṣẹ́ náà bí orúkọ Jésù Olúwa máa pín wọn yà lọ́tọ̀ọ̀tọ̀. Alágbára
Olúwa gbé wọn yà lọ́tọ̀ọ̀tọ̀. Mo wá gbàdúrà fún gbogbo àwọn tó ti lọ. Alágbára ńlá ẹni ìyanu. Ìwọ lọba tó nífẹ̀ẹ́ sí wọn tó mú wọn lọ. Ó mú wọn lọ lórí struggle OPC. Bàbá tó bá rí bẹ́ẹ̀, gbogbo ìyàwó àti ọmọ àti dúkìá àti ìránṣẹ́ náà tí wọ́n fi sílẹ̀ ló bá máa tọ́jú wọn lónìí. Máa ṣàfù àlòbígà wọn. Gbogbo àwọn òkú tó ti kú ní orúkọ Jésù Olúwa dúró ti àwọn ọmọ wọn. Mo wá fẹ́ kórí kọ̀ọ̀kan ká lọ sí àdúrà fún ìṣẹ́jú 5 fún àwọn òkú tó ti kú fún ìdáríjì fún wọn. Gbogbo bí kíbi tó bá dojú kọ gbogbo agbódáríjì wọn ẹ sọ ní àdúrà. Jésù Olúwa wa ní orúkọ Jésù àpáta ńlá ẹni ìyanu Ọlọ́run ọba tó bá lórí ohun gbogbo Ọlọ́run gbogbo àwọn àgbàgbà tó ti fọ̀pá nílẹ̀ mo gbé ìta mo ṣe iná ọba lónìí ní orúkọ Jésù Olúwa wa pẹ̀lú wa gbogbo àwọn ẹ̀mí tó ṣàmì wákàtí ọ̀rọ̀ àyọ̀má ìlú tó ń ayé wọn ọfà ìdánìkulẹ̀ èyí tó sọ òkú ẹwà ní rádaràdà nínú ayé ìkọlù akóhun kúrò lónìí. Ọfà yìí tó ń bá ènìyàn yìí tó ń sọ òwò àti ìṣerere sọnù nínú ayé ẹ̀dá nínú ayé ẹ̀nìkọ̀ọ̀kan ní lónìí ní orúkọ Jésù Olúwa kó bá wọn wí. Ìmọ̀ tún ìmọ̀ jọ nítorí pé ìmọ̀ náà máa ní bàjẹ́ lórí Mọ́níkà yìí. Gbogbo àgbájọ sọwọ́pọ̀ àwọn àgbà yìí tó ṣètò lórí òwò ayé yìí tó wá ń ṣiṣẹ́ lòdì sí àyànmọ́ ẹnìkan kan ní lónìí. Mo pa ní àṣẹ gẹ́gẹ́ bí àyàn àfòróyìn lónìí kó Olúwa kó gbá wọn wọlé. Àbímọ ìkọ́ni máa ń wí o. Gbogbo ọwọ́ kọ́wọ́ yìí tó yàtọ̀ sí ọwọ́ Ọlọ́run yìí tí ayé fi já òkò yìí kulẹ̀. Tó ń sọ àkọ́bí yín tó yẹ kó wá fún yín jẹ tó ń sọ ẹ̀yẹ ní ẹ̀yìn. Lónìí ní orúkọ Jésù Olúwa kó gbá ọwọ́ náà dànù. Nítorí pé kí lóògùn náà ta lórúkọ ilẹ̀. Ẹ̀sùn fún lórúkọ afẹ́fẹ́ jì wá lórí lórúkọ mi. Gbogbo àwọn ìránṣẹ́ tó parapọ̀ lónìí tó ní bí ẹ̀ṣẹ̀ ṣe òtẹ́ẹ̀lì lọ́rùn. Gbogbo ẹ̀mí kẹ́bí yìí tí a wá ní Kristi Jésù tó lè máa fi lọ lórí Olúwa kó gbá àwọn ọmọlẹ̀ lónìí. Olúwa kó dúró tì yín. Ìrìnàjò Abrahamu àti láti nígbà tó rọ́jò ìrìnàjò Abrahamu ti níyanjú. Olúwa tó bá níbẹ̀ gbogbo ẹ̀mí kẹ́bí tó bá ní ìrìnàjò tó sọra wọn di àìsàn nínú àgọ́ ara tó wá mú yín rìn káàkiri dáìgbàlẹ̀ oníṣòwò ní aláwo lọ àti àfáà tí ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ lónìí ní orúkọ Jésù ìfọ̀kànbalẹ̀ látọ̀rí ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ kó fi fún yín. Gbogbo akókòrò tì í. Aṣọ ìdánimọ̀ yìí tí ayé gbé wọ̀nyí lónìí kọ́ọ̀lù kó bọ̀ kúrò. Aṣọ ìdánimọ̀ tí ayé gbé wọ̀nyí kó lọ́wọ́ kó bọ̀ kúrò lónìí. Aṣọ ìdánimọ̀ tí ayé gbé wọ̀nyí kó lọ́wọ́ kó bọ̀ kúrò lónìí. Aṣọ ìdánimọ̀ yìí tí ayé gbé wọ̀nyí kó lọ́wọ́ kó bọ̀ kúrò. Gbogbo akókòrò tì í. Gbogbo akóṣíjú àdúgbò yìí. Aṣọ ìmọ̀ra àgbà yìí tí a fi so nípa ọmọ ìṣòro ayé bàbá tó bí lọ́mọ tí gbogbo yín wà bákan náà bí ọmọ ìrẹsì bàbá ló jẹ ìfún ọmọ lẹ́yìn kan lónìí ní orúkọ Jésù kó bá kó fún aṣọ náà yá lónìí kó bá kó fún aṣọ náà yá bí ẹ bá ṣe ń lọ nínú ayé kẹfà bẹ̀rẹ̀ sí máa bó ìlú Ọlọ́run pàdé bí ẹ bá ń jáde wọnú ayé kẹfà bẹ̀rẹ̀ sí máa bó ìlú Ọlọ́run pàdé olùdènà ní wèrè agbára àjẹ fún Jésù olùgbàlà nígbà tó lọ sí ìlú Gádàrà agbára ìjọ agbára àṣẹ ìjọ àṣọlẹ̀ ní sì tẹríba fẹ́mi gbogbo ẹ̀mí kẹ́mi tó dúró tì tó ní ẹ̀rù nínú ẹlẹ́rìí ayọ̀ lónìí ní orúkọ Jésù ọ̀rẹ́ tí máa dá lórí ẹ̀mí. Olúwa kó ṣíjú àdúgbò yìí. Gbogbo ẹnikẹ́ni tó bá wà bíbá yìí tó dẹ̀ ní àkọ́bí tó ń làkàkàkà gbogbo tí ẹ bá ní ẹ fi ṣàdúrà lórí àkọ́bí yìí kẹ́ni àwọn amúṣẹ́ láàrin ìṣẹ́jú 5 ká tó ṣe òye ọ̀fẹ́ lórí àkọ́bí. صلوا على النبي المصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد
صلاة تنجينا بأمن جميع الأهوال والآفات وتبديلنا بأجل الحاجات وتطهرنا بأمن السيئات وتفارق بأبصر الآيات من جميع الخيرات والحياة وبعد الممات ومن يشاء آمين. Gbólóhùn yòókù ẹjẹ́ ṣe àmín. Ó dá ọlọ́run wọlé àsàlámù tí a mú yìí fún Adéwálé àmì Muhammad. Ọlọ́run kó bí àbùkátà ẹnìkan fún wa. Adúpẹ́ fún Ọlọ́run. Adá ọpẹ́ fún Ọlọ́run. Jọ̀wọ́ ẹjẹ́ wíláwà ní ọpẹ́ wa kásá alhamdulillah. Gbogbo àná lájọ́ ń bẹ bí lọ́dún tó lọ. Ọba Elékùwà tó wá ní kí èmi àti ẹ máa bẹ láàyè yìí lónìí, ọba náà lákúpẹ́ fún. Wọ́n ní ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La'in shakartum la'azidannakum wa la'in kafartum inna 'adhabi lashadid. Jàmá wọ́n ní gbogbo àyè tí yóò kí á lè wà pọ̀ pé Ọlọ́run bá lọ́bẹ̀ tí a máa dúpẹ́ fún kájíkọ́pẹ́ máa pọ̀ nínú ọ̀rọ̀ wa. Torí pé ọba tó ṣe mi àti ẹ látọdún tó lọ kàkúkú fún apéjú pésẹ̀ ní àkókò yìí, ọba náà ló yẹ ká dúpẹ́ fún. Àwa dúpẹ́ púpọ̀ fún bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí Ààrẹ Muhammad sọ nínú ọ̀rọ̀ tí ẹ̀ ní sayyidul qawmi ní khadimuhu. Wọ́n ní gbogbo ẹni tó bá ti tó lórí ní jásíwájú láyé. Iṣẹ́ ńlá ni ó máa ṣe orúkọ ní ó máa rẹ̀ wẹ́ gbẹ́jù. Ọlọ́dàkùn adúpẹ́ lórí bàbá wa rẹ̀ tí ọlọ́ni kí wọ́n gbélé kalẹ̀ tí wọ́n sì wá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ títí wá di àkókò yìí. Ọba tí bá wọn túkọ̀ rẹ̀ látàlá gbogbo lónìí ọlọ́dà kan má padà lẹ́yìn wọn. Ọba tí ń ṣe, tí fi ń dùn, tí fi ń ṣe ṣe, tí ń kún wọn lọ́wọ́, tí ń tì wọ́n lẹ́yìn ọlọ́dà kan má padà lẹ́yìn wọn. Wala ilaha illallah wala al-Qur'anil karim. Wọ́n ò sí ní agbègbè yìí báyìí, wọ́n wà lẹ́yìn àlò. Ọlọ́run abẹ́ nílò wọn ó ti já sí rọrùn. Àpadà wá sílé wọn, ọlọ́dàkùn tó jẹ́ dùnú fún wọn. Anígbàgbé tó bá ti jẹ́ dùnú fún wọn, yóò jẹ́ dùnú fún gbogbo wa. Wala ilaha illallah wala al-Qur'anil karim. Gbogbo SCC lápapọ̀ ọlọ́dàkùn abẹ́ pàpà burúkú ní gangan wa. Gbogbo ọkọ̀ tí SCC lápapọ̀ ọlọ́wọ́ fi dàmú sínú ayé wa. Àwọn department méjèèjì tí wọ́n tukọ̀ ètò yìí lónìí, ọlọ́dàkùn má fa burúkú kàn wá. Wala ilaha illallah ولا القرآن الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Náà èyí tí a ṣe lónìí ó náà ni ìrántí àwọn ẹni wa tó ti lọ tí a pè ní Heroes Day. Ọba tó wá dá gbogbo wa náà lọ́ba tí yóò wá fi kádàrá sí pé tó bá dà gbogbo wa ìlágbájá yóò ṣíwọ́ ọṣẹ́. Tó bá ní táì báyìí lágbájá yóò palẹ̀ mọ́ kó lẹ̀. Gbogbo àwọn ẹni tó ti lọ yìí náà ni a wá ṣe ìrántí wọn lónìí, a ṣàdúrà fún wọn. Kí Ọlọ́run dá gbogbo bá wa kẹ́ wọn. A ṣe fìdá òní ọba tí ò ní pọ̀. Bismillahir rahmanir rahim. Wa qul istaghfiru rabbakum innahu kana ghaffara. Yursilu as-samaa'a 'alaykum midrara. ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره
تكبيرا الحمد لله رب العالمين 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 الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شهد الله أنه لا إله إلا هو وملائكته وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فنعم أنه لا إله إلا هو. ìwọ náà dákun máa fi tó bá lóun lóun ibi tí sẹ́ẹ̀kì kan náà wà yìí èyí kankan náà tó kú ọmọ ọmọ máa wí. ìlà 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 ọ̀la ọ̀la ìlà ìlà ọ̀la ọ̀la ìlà ìlà ọ̀la ọ̀la ìlà ìlà ọ̀la ọ̀la ìlà ìlà ọ̀la ọ̀la. صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وسلم 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 اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق المقدار العظيم يوم الجزاء آمين. ẹlọ́mọ ẹja ṣe àmìnà lẹ́ẹ̀kan náà gbogbo eré tí a wí àfiṣe ìdílé bẹ́ẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run lórí gbogbo àwọn ẹni wa tí wọ́n ti lọ gbogbo apáta náà lánàkú tó ti lọ nínú ilé kálukú wa Ọlọ́run kò bá wa gẹ̀ wọ́n Ọlọ́run bá wa gẹ̀ wọ́n Ọlọ́run bá wa yááfì wọn Ọlọ́run bá wa gbàṣẹ wọn rẹ́ báwọn ní ẹgbẹ́ gbogbo olóòtú wọn ìwádìí tí wọ́n dorúkọ Ọlọ́run yóò da ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà èmi àti ẹ̀yìn Ọlọ́run àdìgẹ́ yìí náà ó bàjẹ́ wọlé láàyè ìlọ́lọ́ wọlé àlùkùrọ̀ àdìgẹ́rì bismillahi rahmani rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahi rahmani rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها بإذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر gbogbo alẹ́ kẹrẹ wákàtí mo fẹ́ dá ìbò pọ̀ torí àkókò ni ẹ jẹ́ ká máa sọ pé ara alẹ́. àwọn àròyìn gbé wọn ni ó àwọn náà ló máa kó wa nílẹ̀ lórí lílọ bíbọ̀ wọn kò ní báráyé mú gbogbo ìdílé ìjọba ti fọwọ́ kàn wá ìdílé ló ń dún gbogbo àdáwọ́lé wọn ká máa yọ sí rí wọ́n ṣe wá rántí àwọn ọmọlẹ́yìn wọn eléwàá àrántí lé wọn wọ́n láti dààmú kò ní wọlé wọn àtúbọ̀tán wa wá dá lágbáyé mari bó ṣe máa rí nìyàwó ìfanikaru lówó nìtara káfíkóyàwó gbèsè adífáfá àárọ̀ bọ́ fọjọ́ alẹ́ ẹbọ nífanikó ṣe àárọ̀ bèrè yé o ọjọ́ alẹ́ ni mo tọrọ ẹ̀là abálẹ́bí bá sọ màá dúpẹ́ àtúbọ̀tán bá wá àdéhùn kankan fún àtúbọ̀tán wá dá wọn ní dàgbà nígbà ayé wọn bó ṣe é ṣe tó ń gbọ́ ọmọdé sókè tó ń gbọ́ àgbà sókè àwọn náà ní tẹ̀lé lẹ́lẹ̀
gbogbo ẹ tó bá kí omi súnmọ́ àríkíṣẹ́ kí tó bá ṣẹ́gi lóko orí ara ẹ̀ ló fẹ́ kù tẹ́lẹ̀ kù bá fàjò àfà sórí ara ẹ̀ ọwọ́ tó kẹ̀lẹ́ bá gbé ara ẹ̀ ló fi náà gbogbo ẹ tó bá ń pọ̀ wá ní tó rè wá mú sún àbáwọ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ ní ìyá náà má bàa fọwọ́ ara wọn ṣe ra wọn lágbá ẹlẹ́gbẹ̀rẹ̀ kó ṣe máa rí nìyẹn ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ọmọ wa lẹ́gbẹ̀rẹ̀ àgbótì òkú ọ̀run òkú ọlọ́mọ tí kì í sùn àgbótì gbogbo àwọn náà wá sórí lọ́wọ́ yìí o ikú òbí dá wọn gbà àtàwọn tá à ń bẹ láyé àtàwọn tó àṣì láyé mọ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ àgbótì gbogbo wọn àwọn òkú ọ̀run gbogbo wọn láti dààmú tó bá fẹ́ bá wọn báyìí ẹlẹ́gbẹ̀rẹ̀ á mú ọwọ́. ẹja wa fún ọ ní owó àdúrà ni o ẹja wa fún ọ ní owó àdúrà o. yẹ̀pẹ̀ burú ẹlẹ́gbẹ̀rẹ̀ àmúkọ́ lórí wọn gbogbo àwọn ọmọ wọn lọ máa ṣoríire ayé tẹ́sí ò jẹ́ ìrùlé à ń jẹ́ ifá ní èjìká méjèèjì ní òjẹ́kẹ́ ò bọ́ ọpẹ́ lọ́wọ́ bàbá tó bíbi lọ́wọ́ adébá fún àlàmì ọjọ́ tó lọ tó àkọ́ ṣe ẹ̀bọ̀ ifá ní kó ṣe kò ní jẹ́ kọ́kọ́ orí wálámí kò ní jẹ́ kọ́kọ́ orí wálámí gbogbo àwọn ẹ̀kọ́ nílò lọ́wọ́ yín o lágbára lórí wáyé wọ́n dẹ̀ máa ṣe lórí ẹ̀mí ìfàdí iṣẹ́ mẹ́ta ọmọ ní ojú ṣe ká tó forí ẹ̀gbóyán ká tó fìdí ẹ̀gẹ́ lù ká tó fagbede gbélé méjèèjì tilẹ̀kùn òbòdò wọn àti ẹ̀jẹ̀ ìjáyé ìwà fún oníṣẹ́kù ọmọ ògùn adíwá fún eléwèrè ọmọ ìjà adíwá fún òfò àgbẹ̀ tí sọmọ bíbí inú àgbọ̀mẹ̀rẹ̀ lòdù àwọn bẹ̀rẹ̀ tẹ̀tà lọ sílé parí sọ̀rọ̀ ìyẹrí ẹ̀mọ ìfàdí tó ṣe yóò ní olórí pé yẹrí o wálé yẹn tèmi ìbọn bí afọ àgbẹ̀gbẹ̀ yẹn rí báyìí yẹn ti ní ibi ìbọn náà gbẹ̀gbẹ̀ yẹn rí kádàrá ò papọ̀ ní ẹsẹ̀ ló máa ń sáré o orí òde bí kan ẹlẹ́dàá wọn lè sáré ká tó là àyíká àlù lágbára ẹgbẹ́ gbogbo àwọn ncc bọ́ọ̀lì gbogbo àwọn bàbá bàbá tí wọ́n dúró tètè tó ṣe ṣe ilé wa lójú ọ̀nà wa aráyè àwọn náà ní dòkú lójijì o lágbára ẹgbẹ́ ìbò ṣe máa rí ni o. àdúrà tí wọ́n sọ fún ẹni gbogbo ẹ̀ tí wọ́n sì lè lónìí. àtàkùtà kí ẹni tí ẹjẹ́ ìyàwó wa ẹ wá pẹ̀lú ayé nípa ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ àjáṣe kò ní pa àwọn ẹgbẹ́ ìwé ẹ wá pẹ̀lú ayọ̀ ẹ̀ pẹ̀lú yìí ẹni tí adájọ́ ìjúwò ẹni balẹ̀ nílé yìí ẹni mọ́tò ẹlẹ́jẹ̀ mọ́tò òdùnlé bá wò ayé àdébí aṣẹ́bẹ̀ gbogbo ẹ̀yìn bàbá ìjẹ wá sí ọjọ́ ọdún ní àtúrà ẹ̀yẹ wẹ́ẹ̀bù àti lọ́jísíìkì tí ẹ̀ ti lójútó ètò yìí èrè rẹ̀ yìí o àti ọkọ̀ yìí tó lójú ẹ̀rọ kórìíta ilẹ̀ ètò nílò yìí nípa ìdè ráyà lẹ́yìn ayé òní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí o ayíǹda àjẹbẹ̀ gbogbo àwọn tó wá kẹ́ ọ̀gá ilẹ̀ tó wọ́ ọ̀tún yìí òní sì sọ àdéhùn àwọn ti gbogbo ncc lápapọ̀ lọ́kùnrin lóbìnrin tẹ wọ́n ní ọjọ́ ọdún ní ẹ wá pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìlẹ́rìí padà sílé yìí gbogbo ẹ̀jẹ̀ bá ń darí ẹgbẹ́ yìí tẹ́ẹ̀fẹ̀ kó bàjẹ́ gẹ́gẹ́ bí àdó ṣe sí ilé tí yóò lè bàjẹ́ ọ̀rọ̀ yóò lè bàjẹ́ ẹ̀fọ́ ò lè báyìí ẹ̀ dàgbà ẹ̀ dògbò ẹ̀ wọ́n ẹ̀ fẹ́ ìdòwò àyíká gbẹ́bẹ̀ torí fáwọn arúgbó nítorí òkú ìràwọ̀ nítorí òsì ó ní ikú kì í kọ́lé sí gbogbo ikú kì í gbàgbẹ́sọ́nù èmi ìpamọ́ òdu àsójú ọ̀nà olùwà pálábá kì í ṣẹ́gi ìgbésẹ̀ alágẹ̀mọ́ bá máa rìn òrò nírìn Yorùbá máa rìn alágẹ̀mọ́ ọ̀nà nírìn ẹ̀jẹ̀ kọ́ mọ ọlọ́wọ́ lọ adélé ọ̀ ẹ̀jẹ̀ má bì lọ́jọ́ tòní inú ọkùnrin máa rí ẹ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀run ètò àbàtúnṣe kò ní sẹ́yìn ọ̀kan wa lágbára gbogbo olórí ọ̀hún bàbá wa náà ti wọ̀ wá sí lórí ọjọ́ ọ̀tún nítorí tèmi àtẹ̀yẹ tí a lọ ẹbí tí wọ́n lọ nípa ìfọ̀ àbọ̀ ọ̀pọ̀ nípa àwọn ìgbàdì bá ní ọba nípa wọn kí orí ẹgbẹ́ ní àdìgbé olùkọ́ pàdé èèyàn lágbára gbogbo ọ̀hún ẹ̀ẹ́dẹ́gbẹ́ ayé òní ní ọkọ̀ òwúrẹ́ bá ní oògùn àwọn àgbà fún ọkùn bẹ́ẹ̀ ni ó ṣe rí àríbẹ̀ àjẹbẹ̀ àdàbẹ̀ tó ní ọdún lórí bẹ̀ àdàbẹ̀ àjẹbórí bẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe rí àwòṣe ìfá àkókò tòmínà ètí mo yóò di àṣẹ pé iwájú bá kẹ́ra èrè yìí gbà àwíyáre ìṣọ́ọ̀tì kọ̀máṣẹ tó bẹ́ẹ̀ ló ṣe máa rí olórí tó máa rí olórí tó máa rí olórí tó máa rí bẹ́ẹ̀ tí wí ló ti rí.
Sẹ́rí nǹkan tá a ṣe lérò, a ṣe sàrà òkú ọ̀rọ̀ ni. Tí ààrẹ bá wà lórí ìjókòó, kò sí àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tí ààrẹ ò ní fi sàrà àdúrà yẹn sílẹ̀. Àwọn NCC èyí ò bá sọ̀rọ̀ láti sọ pé wá sọ owó àdúrà. Tó bá wọn àwọn tó bá wọ́n lè dìde. Ọmọ ẹja ṣe àmìnà. Adúgbò fún Ọlọ́run. Adá ọpẹ́ fún Ọlọ́run. Ẹja dá ọpẹ́ wa náà ká wá dé láti gbọ́sẹ̀ alhamdulillahi rabbil alamin. Ọba àwọn ènìyàn àti ẹgbẹ́ fún. Ọba tó ní ká máa bẹ láàyè yìí ní ọdún tó lọ. Ló tún wá ṣé wọn kò tàbí bẹ́ẹ̀ láàyè yìí lónìí. Ọba náà dàdúgbẹ́ fún ọlọ́mọṣà ìgbọ́pẹ́ wa. Adúpẹ́ lórí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Tí Ọlọ́run kádà kí wọ́n máa kó gbogbo wa yẹ. Kì í ṣe gbogbo lórí náà ní rí àṣeyọrí ṣe. Ọlọ́run wa bẹ̀ẹ́. Àpadà sí aburú àpadà sí ìgbà májò tó sí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ti ń da kò dá má Ọlọ́run àbùṣà lọ́wọ́ fún wọn. Heroes Day ni à ń ṣe lónìí, Ọlọ́run dákun abẹ́ gbogbo wa ká wá bí apádà sí aburú, Ọlọ́run tó tó sẹ́yìn gbàgbọ́ wa. Wọ́n lè dára kí dára kí lọ́lọ́. Gbogbo àwọn ẹni wa tí wọ́n ti lọ́nà Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Program ta bẹ̀rẹ̀ lónìí, Ọlọ́run dákun abẹ̀rẹ̀ pẹ̀lú bismillah, Ọlọ́run dá yóò lè pẹ̀lú alhamdulillah. Wọ́n lè dára kí dára kí lọ́lọ́. Wọ́n lè al-Qur'an al-Karim. Wọ́n lè kun fayakun. ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. أجاب الله بالله ẹja ń pẹ̀lú ilé ẹ̀kan sí ẹja ń ilé ẹ̀kan sí Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àmín. Praise God. Ẹ jẹ́ ká tẹ̀lé bàfà pọ̀. Ní orúkọ Jésù. Láti inú ilé láti gbẹ̀gbẹ̀ Olúwa. Olúwa gbóhùn wa. Jẹ́ kí n tirẹ̀ kó tẹ́sílẹ̀ sí ohun ẹ̀bẹ̀ wa. Olúwa ìbá ṣe pé kí wọ́n kó máa sàmì ẹ̀ṣẹ̀ Olúwa ká ló lè dúró. Nítorí ìdáríjì wà lọ́dọ̀ rẹ̀ káwá kó lè máa bẹ̀rù rẹ̀. Àwa dúró ní Olúwa, ọkàn wa dúró. Àti nínú ọ̀rọ̀ rẹ̀ ni ọkàn wa ń ṣe retí. Ọkàn wa dúró lórí àjọ àwọn tí sọ́nà òwúrọ̀ lọ àdíjọ àwọn tí sọ́nà òwúrọ̀ lọ Ísírẹ́lì. Ìwọ nílé tí lọ́dọ̀ Olúwa torí lọ́dọ̀ Olúwa ni à ń wà. Ìwọ yóò dá àwọn èèyàn fẹ́ ìkúrò nínú ìdè ẹsẹ̀ gbogbo láì àti láíláí. Ní orúkọ Jésù. Atófaratì yóò fi ọba ńlá ọba ìyanu. Àdìmúlà ọba.